ṣàwárí ní mímí mi fẹ́ ṣe ní ọ̀sán mo fẹ́ ṣe ní òǹgẹ̀jọ́ ní òru. sórí tó wò yẹn ìyẹn ò ṣe problem ìwọ náà mọ́ àmọ́ pé o fẹ́ ṣe ìkómọ lóru òru gángan láago kan òru. àǹbò náà ti ń ṣerú ẹ̀ alájọ ẹ̀mí ṣé àsìkò tó ti yá tó nìyẹn. bẹ́ẹ̀ni àsìkò tó láti wá gbàjọ mi. ọjọ́ yìí máa pẹ́ o nígbà kó sígbà o dà tá a wá ní àjọ kan báyìí. ìwọ làjọ kan. alájọ ẹ̀mí o ó dọ́dún bá kú àkàlà gbẹ́bọ̀ mi rọrùn òdìlé ọ̀tá o òdìlé òdì òdìlé àwọn abínú ẹ̀mí alájọ ẹ̀mí o má sì lé mi yá ilé lálejò ó lè kú alájọ ẹ̀mí làkọlé rẹ̀ ó ti jáde wá lórí YouTube iṣẹ́ ńlá ni àwọn tún oníyàn. sinimá titun alájọ ẹ̀mí àgbàyẹ̀kúyẹ̀kú orí ìgbà òwò àgbàyẹ̀kẹ̀tẹ̀ òsọ̀kalẹ̀ adíá fún ọlọ́mọ àwáyé kú alájọ ẹ̀mí porogodo bí ogun jàlú ẹ̀bọ̀ra tí bá wọn lálejò káríwó ẹ̀kú ta ọ̀yẹ̀kúrú yẹ̀kú orí àwàdànù ó da orúkú mọ́ dàgbà òdùdù orúkú níwọ̀nran àwọn ọmọ kéékèèké dáríjọ wọn pàyà ẹkún nígbẹ lọ́jọ́ ìjìgbò mẹ́kun Péjú Ògúnmọ́lá ikú rẹ̀ kì í ṣòní o bó bá dọ̀la kọ̀la kí ni dùn ọ́ má jẹ́ kí ṣẹ̀dá wọn gbàbọ̀dẹ̀ sinimá titun ìlágbára jù kí ló dé alájọ ẹ̀mí làkọ́lé ẹ̀ action packed movie suspense sínú ẹ̀ yìí bó bójú it's a movie from the stable of Obamewa film productions written and produced by Boluwaji Ademo Obamewa packaged and directed by Honorable Akolawole Ogunyomi K1 powered by Mogudu Marketer Sultan film padà pínlẹ̀ rẹ̀ àdúrà rẹ̀ ní láyé ẹ̀rẹ́jáde mọ̀sẹ̀ bí mi sí tẹ̀mí sókè. Peju Ogunmolal Kẹ́mi Àpèsè kemity Bolu Ademo Lasisi Ajara Kabiru Iyọlá Fatima Sumola Akọ́láwọlé Ògúnyọmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá ìta àpàkọ́lé ẹ̀ ní alájọ ẹ̀mí subtitled in English ó ti jáde wà lórí YouTube ẹ click sí Yorùbá Plus kẹ́ ẹ ríran wò àwọn ọmọ ìsìnlá láti tún bọ̀ lọ́nà ìdẹ̀dẹ̀ lélẹ́yìí o sponsor by Boluwaji Ademo Obamewa directed by Rasheed Matori Yẹ̀wọ̀kẹ́ Strange Love by Mayowa Ditoye gbígbé ọ̀rọ̀ bá Honorable Akọ́láwọlé Ògúnyọmí K1 alájọ ẹ̀mí làkọ́lé eléyìí tó jáde báyìí o ó ti ń trend lórí YouTube àwòtúwò ni ẹgbà bẹ́ẹ̀. mo ní níjọ́ o mélòó ló ti ń sọ fún mi pé ó fún mi tí wọn bá gbowó mi kò ní ìlérí tí wọn bá gbowó mi lẹ́ni owó ilé ó ga jọ lọ ó dá mọ́. kò tí ì sílẹ̀ ẹ ti pariwo mọ́ sọ̀rọ̀ jù. ta ni bẹ́ẹ̀ lé tó fẹ́ gbọ́ balẹ̀ rẹ̀ èmi ò tiẹ̀ ní ó gbọ́ àmọ́ wọ́n gbowó mi kí n tó kú òní a ní wọ́n gbowó mi ìyá bẹ̀ ni ṣé mo ṣe yín lànà ni mo ṣe yín lànà ni ṣé ó pa mí ni ọkọ̀ bá mi ni ó gbàgbá lórí mi ni mo dé bá gbowó mi lónìí náà ni wọ́n gbà lónìí ni wọ́n gbà tèmi dọ̀la. tọ́jà ń bá ti dé. ọjà ewo. ẹ lẹ o yàwá o. ẹ lẹ jáde. ẹ kó jùmọ̀ o bébí bubu kí ló tún ṣẹlẹ̀ kí ló dé kí ló ṣe wá sí mọ́ mi. wọ́n ní kí n bá wọn ṣàlàyé wọ́n ní kí n bá wọn ṣètò ọjà kan mo tún wá sọ fáwọn tí wọ́n fẹ́ bá gbọ́dọ̀ wọn á ti sanwó wọn gbọ́dọ̀ wọn. ẹ gbà mí yá bẹ̀ mí irú èèyàn wo ni ọ irú ṣe é dùn lẹ́nu rẹ bí eléyìí wo bàbá bẹ̀ mí sọ fẹ́ gbọ́ ìyàwó rẹ èmi ò rán lọ́jà o kò sí tó kàn èmi pẹ̀lú ọjà pẹ̀lú rẹ o ọjà ńlọ́wọ́ ni owó mi mo wá gbà o ńṣe ló mú igi dá dúró ìtókọrin bẹ́ẹ̀ ni ó mú wá yáwó lọ́wọ́ mi nìyí lónìí ni wọ́n gbowó mi lọ́wọ́ rẹ̀ ẹ mọ̀ mí o ẹ mọ̀ pé mo fọ̀rọ̀ owó mi ṣeré o ẹ mọ̀ mí lábúlé yìí o ẹ mọ̀ mí dáadáa o kó má gbàgbá lórí mi kó bá kówó mi wọ́n gbowó mi lẹ́ni o bẹ́ẹ̀ mo wí o. bébí bubu ṣé kò sọ fún ẹ lórí ìwà àti wèrè rà síbi tó lóun kọrin ṣé kò fi yẹ wà lọ yáwó o lọ fi owó ẹ o lọ fi fàfàwọ́fà sínú ayé rẹ báyìí ti ṣòwò lówó. a fi gba instrument ni a fẹ́ fi ṣe so àwọn kẹ̀sì mọ̀ wò ń jọ́nà àwọn èèyàn ti pọ̀ lọ́bìbà tí wọ́n náwó fún wa ọmọdé ò jẹ́ nípa sí kò dolo wa láwa ẹ̀ ojo ní ojo lọ́ba sọ wá jẹ́. sábà mi ló ṣènáwó ni. jọ́ǹpù ẹwọ́ ẹnu bí àgé kírun. mo fún ní ọjọ́ mẹ́ta péré bó bá dé ìyẹn ọjọ́ kẹta bí o bá fún mi lọ́wọ́ mi bí n ò bá gbọ́ mi bí mo bá padà wáyé fúnra mi. ìyá ti bínú tán mọ́ mi bínú tán. ẹ má lọ kọ́ ọmọ kẹsàrí wà bíbá yìí o ọmọ tó ń wọnú ara wọn. torí ọ̀rẹ́ ẹ̀yìn
Sangrace àbí Sanjoy. Sangrace. Wọ́n mọ́ tó ṣe surprise birthday fún kò appreciate it. Kò tiẹ̀ mọ̀ pé bóyá o ṣe kankan fún òun ìyẹn tiẹ̀ tún yẹ ò tiẹ̀ dùn. Nǹkan tó máa ń wá bí mi nínú túnú ọ̀rọ̀ ọmọ yẹn ó ní ìgbéraga. Ó mọ̀ máa ṣe báyìí níbi ẹni pé òun lòun tó yọ òun kí ló ṣẹlẹ̀ kò dé ṣe kó fà èkó ṣe pé kí ni. Kí ló mọ yìí ṣe fún ẹ tó fi ń sọ̀rọ̀ ẹ láì dábàá mi ò láìkì ẹni. Ó jáde látàárọ̀ tó bá ti ẹ̀rìnrìn ẹ lọ kò kàn mí ìyẹn ò kàn mí má ṣẹ́jú ìyà sí mi. Ọbẹ̀ tẹ́mi gbé sílẹ̀ tí mo fọkàn sí wípé mo máa jẹ ó dẹ̀ bẹ́sẹ̀ bọ́ síta ó rìn ìrìn ìyà ìrìn òfu ẹ tó rìn kiri ó tún ti rìn lọ látàárọ̀. ẹ ṣàrí pàlejò wà ń bí. Èmi ò rojọ́ mú owó wà ní mo mọ̀ èmi ò rí ìyàn. Kí lọ́kàn mi pẹ̀lú àlejò kan ta ni mo mọ̀ rí mo mọ̀ yẹn mi ìmọ̀ yẹn kọ́kọ́ mi ì ríran òun dẹ̀ ló wà ń bẹ̀ ṣé dáadáa ni jàre á dáa fún ẹ gbogbo lé ń kọ́ mọ́mì tí àti dádì tí ẹ ń kọ́ ṣé dáadáa náà wà. Pẹ̀lú mi òun sọ ń sìn o you're saying you want forever you want to marry me òun sọ o ẹnu ẹ ló fi ń sọ o is that a promise? Promises are meant to be broken. I don't want you to promise me, just give me your word. I am giving you my word, and my word is my word. Ṣeun ó tún tọ̀lé mo dáre o ẹ wò tọ̀. Ẹ má bínú. Ìwọ oníranú ní kẹ́yìn náà oníranú jàtijàti ni ó ṣe rédà àdákí fún gbogbo àdúgbò ó ṣòṣì kiri àdúgbò. Ó ṣòṣì. Owó rẹ̀ ó kàn fún àmọ̀ ẹ̀fọn ẹni ṣojú ẹgbẹ́ òṣòṣì gangan òṣì gangan ó ṣe é gangan. Ó ṣe é má bínú àmọ́ pẹ́ bínú ni. Ìbúrò kàn fún àmọ̀ ẹ̀fọn ìwọ̀n tó kàn fún àmọ̀ ẹ̀fọn òṣòṣì ó ń tìranù káàkiri ó ń pàṣẹ bí bọ́ọ̀ ọrùn ẹ káàkiri àdúgbò. Ní kí wá yọ̀ fún ẹni pé Sangrace ó fẹ́ ṣe wedding very soon big wedding ni o kò ṣe kékeré. Sangrace fẹ́ ṣe wedding. Wedding la máa bẹ́ẹ̀ni kò lè ṣe wedding. Wedding òṣìwò. Ṣé lè tán ti mọ́jọ́ àbí ìtàn ti mọ́jọ́. Mo tó wípé yóò lè ṣe wedding àwọn tó níwà gan ṣe wedding ẹni tí ò níwà ló máa ṣe wedding irú bú ọ̀gbẹ́ni kò lè ṣe wedding ṣe onídèétì tẹmú yẹn máa padà dàrú kò lè ṣe wedding kò lè gbé ilé ọkọ ni ta ló fẹ́fẹ́. Ìgbà náà nǹkan kí ló fẹ́ ni mo béèrè. Mo wá ń béèrè ṣe. Òun ló wà lórí mi àtàrí mi ló gbé jókòó sí gbé ṣeun bọ́ọ̀lẹ̀ ń bẹ̀. Wow. Kò ṣẹlẹ̀ rí orí adéwẹ̀lẹ́ntì ní bá yín sọ̀rọ̀ Àrọ́bá TV kíṣẹ́ẹ̀tì kan fẹ́ jáde ní ìsìn Àrọ́bá TV ni ó ti jáde ẹ máa bá láìkì ẹ̀ bẹ́ẹ̀ ṣe láìkì ní kọ́lọ́ náà máa láìkì yín lọ ẹ máa bá láìkì ẹ̀ ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń bẹ lórí Facebook lórí social media lórí gbá lórí àwo ẹ bá láìkì ẹ̀ ìlú orí ẹ̀gbádé ọmọ yín mọ̀ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe láìkì ní ẹ máa bá láìkì fídíò yìí kẹ́ bá rà kẹ́ bá láìkì kẹ́ bá share rẹ̀. owó ló wà ń bẹ̀ o owó bẹ́ẹ̀ ni ṣe rí owó yìí fẹ́ kẹ́ bá mi tọ́jú mi fẹ́ gbé lọ́nu ilé yẹn torí pé mi fẹ́ kọ́kọ́ mi o tó bá rí sí nǹkan mi máa gorí owó yẹn. òde ṣó mọ̀ pé bí tá a gbé sí yẹn ojú mi èso ti rí wàá padà lọ ní ẹ̀sìn ààrẹ tó kù ìgbàkigbà tó bá ti fẹ́ wà fún un. láìpẹ́ tí bá ti ní ìjọba ẹ ṣé o ẹ ṣé bàbá. Mo ń prepare lórí àti ṣe wedding so mo fún mi
28 February date tàmú fún wedding. But Ivy ò tí ì jáde tí Ivy wá bá ti ready agbọ́rọ̀ lẹ́yìn bí wọ́n ní máa kọ́kọ́ wá fún so mo ní kí n ṣe wá sọ fún yín báyìí lọ kó tó gbá Ivy ní ìṣẹ̀lẹ̀ bí gbogbo preparation yẹn bá dẹ̀ ṣe lọ máa jẹ́ kẹ́mi. lọ́rọ̀ kan ṣá ilé ọkọ yá. àbí mà ẹ̀yin lẹ ní àti pẹ́ńlé ká má fẹ́lẹ́ ọkọ. ó dáa bẹ́ẹ̀ lásìkò kan bá tó ó yẹ kéèyàn ṣe náà kárí on the 28th February. ọlọ́run á mọ́jọ́rò ọlọ́run á dẹ̀ ṣọ́wọ́ àjùgbà náà ni àárẹ̀ mi ṣe lágbára ọlọ́run aburúkú rẹ̀ ní ṣẹlẹ̀ síwájú ọjọ́ yìí àti lẹ́yìn ọjọ́ yìí lágbára ọlọ́run kárí. táwa ni lucky man yìí o. mọ́mí ẹ wò ó tẹ́yìn gan bá rí ẹ mọ̀ pé ọmọ yín mójú lọ sọ́jà. kò ní dáa kó jẹ́ wípé ọjọ́ ìyàwó ni màá tó mọ̀kọ ọmọ mi. kò sí wàhálà mọ́mí màá tún wáyè ìjọ tèmi àti ẹ̀bá máa wá àtàmà wá kí i so kó tó dìgbà yẹn lágbára ọlọ́run á wá kí i. ìyẹn dàbẹ́ ọ̀nà àmọ́jọ́rò á ṣe é ṣe kó wọ kíchìn kó wà kan jẹ. ẹ wò mọ́mí mo ní àwọn ibìkan tí mo ṣe fẹ́ dé ẹ̀mọ̀ ẹ̀yin náà mọ ilé ní ilé mi so èmi yìí mi ti ẹ̀ ní time tó pọ̀ nítorí ẹni mo pọ̀ ọ̀dọ̀ yìí gan mo kọ́kọ́ dé pé kí n lè sáré touch àwọn ibi tí mo fẹ́ lọ so tó bá dìgbà mi ẹ̀yin ọ̀nà máa jẹun ẹ jẹ́ kí n tètè máa lọ báyìí ẹ ṣí mọ́ ṣe ẹ ṣí gbọ́dọ̀ tó jẹ́ kí ara ẹ̀ láre ẹ̀ kó bá mi kí ọkọ ẹ tó bí. yes ma á gbọ́ ma. tó ní kan ṣe ni. kí ló dé. kò sí kó bá lè dáná yìí bẹ́ẹ̀ ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe rí lọ́wọ́lọ́wọ́ ìfẹ́ àti ṣoríire báyìí ọdún máa ń gbọ́ àti ṣoríire ṣe rí kórìí ẹ̀ bá lè wá sí ìmúṣẹ ìrànlọ́wọ́ yìí ni mo need ṣe rí mo fẹ́ ṣe business kan sìn ó ti yín bẹ́ẹ̀ mo fẹ́ ṣe business kan tí business yẹn bá fi lè pick lásán ẹ gbàgbé a máa kú òun òṣà máa kú òun òyà. ọlọ́wọ́ ajé ò ṣeé ṣe ọlọ́wọ́ ajé ò ṣeé ṣe. ní sùúrù máa mi ẹyin olè ní farabalẹ̀ nìyẹn yẹ́rì máa mi mo kàn ní ìdánrẹ́ transport ni láti fi ṣe business yẹn máa dá padà fún yín ẹ má wọrí máa dá padà fún yín. ó dà èmi ò ní 100,000 iṣẹ́ kí ni mò ń ṣe tí mo máa ládùúgbò owó bẹ́ẹ̀ lọ́wọ́ iṣẹ́ kí ni mò ń ṣe tí mo máa ládùúgbò owó bẹ́ẹ̀. má máa ṣe báyìí mi ò láìkọ́ tẹ̀ ń ṣe jàre ẹ wo ẹgbẹ́ tó bá fún ma fi tọ́tù là máa dáhùn yẹn padà fún yín. mi ò kò síbi tí mo ti fẹ́ rí iṣẹ́ àdẹ̀lẹ̀ lọ jẹ gbèsè ní ìdẹ̀lẹ̀ lọ jalè. màmí ẹ wo ẹ kúrò mẹ lẹ́yìn tó wálẹ̀ kan ẹ ṣèbí wọ́n ló gbé wọnú ilé ibi tẹ́ gbèsè mi ti rí bẹ́ẹ̀ nínú láìlọ́ọ̀ dúdú tó wà ń bẹ̀ ẹ yá máa dá padà fún yín ó ti ń bẹ gé mi kàn sáré lò ní ẹ má wọlé máa dá padà fún yín. yọ torí Ọlọ́run èmi ìran mi ò jẹ gbèsè mi ò jẹ gbèsè o. Màámi àwọn máa fi fọwọ́ wà láti ní sáré lò. èmi ò lè jẹ gbèsè o. ẹ wá àmì èmi ò wá mi ò lè jẹ gbèsè o. ṣé ẹgbẹ́ bá ṣe ń ṣe ìlú. kí ló ṣẹlẹ̀ lẹ́yìn torí mo mọ̀ pé tó bá ti ń wọnú ilé ìdè báyìí wájú báàgì ẹlẹ́ kitchen ló ń lọ straight ó máa jẹ́ ń tù lé nìyẹn rárá. ojoojúmọ́ kọ́ lọ́dún so ó kọ́ wọ́n mi kí wọ́n báyìí lẹ́yìn. kí ló ṣẹlẹ̀ láàrin Tọ́pẹ́ àti Ṣèyí tí wọ́n fi kọ́ lọ fún ọdún nínú pé wọn ò lè rí Ṣèyí tí wàá mú tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì kí ni ló ṣẹlẹ̀. ẹ wò wọ́n mi ṣe rí tí n bá sọ pé mi kò gbọ́kàn irọ́ ni mo gbọ́ irọ́ tó jìnnà sọ̀tún ẹ wo nǹkan tẹ́mi gbọ́ nípa Tọ́pẹ́ àti ọ̀rẹ́ mi. kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́ máa sọ fún mọ́mì kí ló mọ̀ nípa ọ̀rẹ́ mi àti Tọ́pẹ́ tó fẹ́ máa sọ fún mọ́mì. no but èmi àti mọ́mì la jọ ń sọ̀rọ̀ náà mo ń bá mọ́mì sọ̀rọ̀ kí ló dé tó wá ń ṣọ̀rọ̀. nígbà tó ń bá mọ́mì sọ̀rọ̀ nǹkan kí ló mọ̀ ní ọ̀rẹ́ mi àti Tọ́pẹ́ tó fẹ́ máa sọ fún mọ́mì. mọ́mì kò mọ kókó nípa ọ̀rẹ́ mi àti Tọ́pẹ́ bó ṣe wà yóò láìkí ṣọ́ṣọ́ṣọ́ṣọ́ ìsọkúsọ ẹ̀pọ̀ ọ̀rẹ́ rí pé mo ti dọ́gbọ́n ti sáàjẹ̀ pé kó máa lọ bí ìmọ̀ kó sì jókòó. mo dẹ̀ wà lórí ìjókòó. ṣé o gbé wàhálà ẹ̀ ń pọ̀ dúdú ẹ̀ ńlá ta o àbí ẹlẹ́rìí ọ̀rọ̀ títí láti ìgbà tọ́rọ̀ ní wedding òṣèṣe yìí ti ṣẹlẹ̀ o kọ̀ ó ṣàlàyé fún mi mo dẹ̀ rí pé ẹni tí ò lè rí ẹ̀ tì rèé òrírí òríra ẹ̀ tì
mo ní kí n wádìí ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ kí ló ṣẹlẹ̀ gan tí mo fi ní dandan ẹ̀ ṣe wedding mọ́ ìwà àti Tọ́pẹ́ ó dẹ̀ ń try láti fẹ́ ṣàlàyé fún bóde dé bí òde dọ̀rọ̀ sílẹ̀ tó yẹn kí ló dé gbogbo wọn dúró náà kí ló ń hide gan lórí ọ̀rọ̀ Tọ́pẹ́ yìí kí ló ń hide fún mi. ẹ wò mí hide anything kò mọ ẹ wò ó tí ẹ mú kókó láàrin èmi àti Tọ́pẹ́ ẹ kò sẹ́ńtẹ̀ lè bèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ má bínú ẹjọ́ náà torí Yorùbá bọ̀ wọ́n ní tí onílé bá ti ń fà parí ìṣòwò àlejò òwe ilé tó lọ ẹ má bínú ẹ má tún padà rí ilé tàṣẹgbọ ẹ kì í máa lọ ìwọ ẹ má bínú ẹjọ́ náà. Má bínú o má bínú ẹ má já o ẹ má sọ yẹn dìjà o má bínú o. ṣe yìí dúdú ẹ̀ láta o gbogbo tó ń fà lẹ́sẹ̀ ìyágbára ẹ̀ ò dẹ̀ gbé o mo máa ń sọ tèmi o. Sáwọn pé a ní business kan tí a ṣe lọ ṣùgbọ́n mo ti wà traffic ilé pọ̀ ọdún ṣẹlẹ̀ nìyẹn. Àmọ́ náà sọ fún mi pé ọkọ wọn ṣẹ̀ṣẹ̀ kò fẹ́ rí wọn mo sọ fún mi bá bọ̀ nìyẹn náà. Yá òótọ́ tẹ̀ ní òótọ́ wọn kò má da kó tún dín ìrìn oúnjẹ rẹ̀. Ìka tẹ̀ mọ̀ pé nǹkan tí wọ́n fẹ́ sọ yẹn àmì ìka ni mọ̀ pé nǹkan tó fẹ́ sọ yẹn ní ti ẹ̀ ní lọ sọ́dọ̀ wọn rárá. Ọ̀rọ̀ wọn sí ni wọ́n kàn ń bá mi sọ ọkùnrin kan. Ṣé àwọn tíjọ́ tí mọ́mí wá sí ilé mi last time tí mo sọ pé kí ló tí wọ́n pè kan tó máa bọ̀ tí mo fi lé wọn padà ọjọ́ yẹn lọ́kàn bá mi rò pé báwo ni ṣe máa ṣe bẹ́yẹn kìnìún kan mo pààyà yẹn tí mi ò tiẹ̀ dá sí mi mọ báwọn èèyàn ṣe máa ronú nílùú for God's sake. Ṣọ́ọ̀bù tí yóò sọ ìgbìyànjú fẹ́. Ọ̀kan tó ń bá mi sọ nìyẹn. Bí tó bá jẹ́ pé ọkùnrin Túndé náà wọ́n jáde síta àwọn ọmọ ọkọ̀ tó lọ ń gbogbo wọ́n á ní pé expect pé káwọn máa sì nílé kí mo sí àwọn ọdún máa wá àwọn ọkọ̀ ṣé igi lásán náà fẹ́ bá dàbí ọkọ̀ fẹ́ bá inú gate lásán nínú ilé ìjọba ìgbọ́n ni pé tó bá fẹ́ wá ọmọ ẹ lọ wá pé ṣó wà ń lé o àbí mi ò sí ń lé o wá lè mọ̀ pé máa bọ̀ àwọn tẹ̀sùn kan pé ṣọ́fẹ́ kó máa jókòó sí mọ́ sí káàkiri yìí ṣọ́fẹ́ kékeré sì ní ẹ̀yìn. mo lè ṣú àpé àwọn ọ̀rẹ́ ló máa lọ péjọ òkú yẹn fún ọkùnrin. ọmọ báwo ló máa sọ pé àwọn Fẹ́mi àti Kọ́lá ló máa lọ àwọn ìlànà wọn lè ṣe nǹkan yá ọ̀rọ̀ kò lè jáwọn. bọ́bọ́ Fẹ́mi lójú pupa yóò lè ṣe nǹkan bẹ́ẹ̀ Fẹ́mi tó yẹ pé kankan ilé ẹ̀ òkè táìmù kó máa ṣe tutututu káàkiri ni ó lè lọ tó jẹ́ fún ọkùnrin Túndé rà ṣé ò mọ̀ ẹ́ ni ọkùnrin máa sọ fún ẹ. ó fi ọ̀rọ̀ tàwọn ẹlẹ́ láti yọ bẹ́ẹ̀ sí. Anyway nígbà tí ẹ bá dé bóyá o máa wá decide life ẹ báyìí o máa ní láti mú kan nínú èmi àbí àwọn ọ̀rẹ́ ẹ̀ báyìí torí mi ìfẹ́ wà láà o ẹni tó jẹ́ fún ọkùnrin Túndé lẹ́yìn fàdọ̀ láti bọ̀dà Kásálí bàbá ẹlẹ́ran ìyá òkè odò ìyá oníkì kí ló ń jẹ́ kékeré mi nínú ẹ̀ṣọ́ máa tó jẹ́ mi káàkiri gbogbo ni wo abẹ́tà báyìí o mú nǹkan tó bá fẹ́ mú kan nínú èmi àti àwọn ọ̀rẹ́ ẹ̀. báwo ló ṣe máa sọ pé kí n mú kan nínú àti àwọn ọ̀rẹ́ mi ìnáwó tó bá ti jẹ́ pé àwọn náà ni máa caution but báyìí máa sọ pé. àwọn ọmọ ẹ̀dẹ̀kan sọ pé èmi ni mo ní kinní kan bẹ́tà kó yà fi èmi lẹ̀ báyìí kó máa tẹ̀lé àwọn ọ̀rẹ́ rẹ̀. yóò lè fi ẹlẹ àti máa fi ẹlẹ báyìí mo ṣe wà mo ti kú nìyẹn. bẹ́tà kí ni kí n fún ẹ báyìí kí n fún mi sẹ́ẹ̀ tí ìdáná mi ṣe é ní ọkàn pínkì rẹ̀ fún mi. ẹ̀kọ́ fún mi ní ọmọ ìjọba kan ṣé ìgbà. tí ẹ̀gbọ́n náà Wùmí ń kọ̀ ṣó ń gbúrò ẹ̀ báyìí. mo ń gbúrò ẹ̀ a máa ń pera wa ó tiẹ̀ a ní àti ẹ̀ sì sọ̀rọ̀ lánàá ó ní ọkọ òun pé wọ́n fún ní leave ní ibi iṣẹ́ so pé àwọn travel fún holiday. àwọn lọ ṣọlídé ìyẹn náà dá bẹ́ẹ̀ ìyàwó lọ́ọ̀dẹ ọkọ ìdí ọ́nímù ẹlẹ́ẹ̀kejì náà ń lọ ṣe yẹn. white rice ló ṣe ni ṣe bí jollof rice ló máa ṣe fún mi. white rice ni mo ṣe. ọ̀rẹ́ kan ti sùn mí ṣorí lẹ́nu ìjọ mẹ́ta oríṣiríṣi ọ̀rọ̀ ló kàn tí ì gbogbo àwọn ìwà òṣì rádaràdà ló wá kó owó ẹ̀ àwọn nǹkan tí ó kì í ṣe tẹ́lẹ̀ òwe tó tẹ̀ tó wá le jù tó jẹ́ pàbàbà rẹ̀ oríṣiríṣi obìnrin ló kó ṣì náà ti gbó
mama ó máa gba àwọn calls oríṣiríṣi different calls lọ́kọ́ mi máa gbà ọjọ́ kan mo wá ṣọ́ sáà wọ́n fò mí tó bá rí oríṣiríṣi nǹkan tí mo rí in fact orí fọ́ mi ọ̀rẹ́ mi ti sọ mi ní ti ẹ̀mọ́ tí mo fẹ́ ṣe mọ́kàn tí ẹ̀rọ mi bóyá kí n tiẹ̀ fi sílẹ̀ bóyá kí n kúrò lọ́dọ̀ ẹ̀ as in ní ìmọ̀ nǹkan tí mo lè ṣe àbí kí ni wọ́n rò. Ṣorí advice tẹ́mi fẹ́ fún ṣorí ọ̀rọ̀ ọkùnrin kò ṣe gbójú bọ̀rọ̀ wéré lọ́pọ̀lọpọ̀ ọkùnrin wọn ò gbádùn olórí burúkú ló pọ̀ nù wọn má ṣàǹfààní aláyé bàjẹ́ òun ló pọ̀ nù wọn nǹkan tí wọn ò dẹ̀ lè gbà ló máa fi ń lọ́yàn. mi ìmọ̀ kó sọ bẹ́ẹ̀ o. Tó bá wá jẹ́ mi nìwọ ni sórí fóònù ẹ̀yẹn màá kọ́ fọmọ́lẹ́yìn gbàgbà màá wá fi ojú ẹ̀ rí. Ṣèyí olùbánidámọ̀ràn ọ̀kàrẹ̀ Dàsákì ẹ̀ wọ́n fún mi gbogbo ní ẹ̀sẹ̀ pátápátá ni mo gbọ́ o. Wọ́n mi ìwọ ọ̀rẹ́ ni fọ̀rọ̀ ẹ lọ òun fọ̀rọ̀ ìwọ tó wà ní ọkọ òun fọ̀rọ̀ ẹ lọ ẹni tí ò tí wọlé ọkọ ṣé o mọ̀ pé ìwọ̀nba experience tó ní léyìí tó ti wọlé ọkọ yìí ó yàtọ̀ sí ti idiot yìí tí ò níbi kankan lọ yìí eléyìí tó takú tó lóun ò ní lọlé ọkọ tó jẹ́ lẹ́yìn ló fẹ́ jókòó sí èmi náà dẹ̀ ti gbà. ó wá fún ọkùnrin ní oríṣiríṣi oríkì tí ìṣe tiwọn olórí burúkú ni wọ́n má ṣàǹfààní ni wọ́n má ṣe gbá ni wọ́n. Kinní kan ṣe kinní kan ẹni tí ò ní rú ẹni kò lè mọ iyì ẹni òun ò lọ́kọ kò lè mọ iyì ọkọ. má dá lọ́wọ́ má fọkọ ẹ lẹ́ o má hùwà tí ò dá sọ́kọ ẹ o gbogbo tọ́kọ ẹ bá ṣe fún ẹ pátápátá má fi ṣoṣù báyìí kó má fi para nǹkan pè ní yàrá ọkọ nìyẹn wàá jèrè ẹ o ó máa jèrè ẹ o ṣe sùúrù pẹ̀lú ọkọ ẹ má dá idiọ́tì yìí lóhùn. ṣọ́ọ̀ pé tèmi lòun òun ni tèmi ṣùgbọ́n òun takú ó lóun ò lọ lé ọkọ bíi tiẹ̀ ó lóun fẹ́ jókòó pa síbí kó jókòó ẹ̀ ṣe bó ń jẹ tá máa jẹ ni màá máa bọ̀ bí ilé ọkọ ò bá ṣe é lọ kó jókòó ẹ̀ síbẹ̀ ṣùgbọ́n ìwọ tọ́ lọ́run tó rí tí kò yọ yìí má fi lé ọkọ ẹ lẹ́nu. ó bá ti sọ ọ̀kàrí olùbánidámọ̀ràn aláìní tí yìí. tó ṣẹlẹ̀ lẹ́yìn sáré pé Nureni kò sáré rà àjọ tó yọ lọ. Nureni. Madam ṣe wọ́n akàyàn lónìí yẹn pẹ̀lẹ́ Nureni. Wọ́n á ṣèwọ̀ gan-an. Níbo ló wà? Mo fẹ́ la fọ̀ mọ́tò nígbà ń pè mí ọ̀nà mi ti jìnnà mo ní tètè dáhùn. Ọmọ ọdún tó ṣẹlẹ̀ jọ wá bá mi get food fún bíà kò sáré lọ́sìn. Fruit? Mo fẹ́ mú wúrọ̀ kẹ́ kó ikú ṣe nínú àrùn ọ̀gá o ti gbàgbé fi kàbẹ́ẹ̀sì kaṣú ó rẹ̀yìn kù lílí wọn dìgbé bòòlù lọ kí akárí la káwá lókun àbí làjì dí màdàm tó jẹ dọ́kàn ìbálẹ̀ má tún fi wé múra fúrúùtù. Are you sick on your head? Sórí ẹ pé ṣá. Ọ̀gá yọkọ̀ náà dédé. Ṣé o mọ̀ nǹkan tó ń sọ? Mi kaṣú orí orogi ilé àwọn kàbẹ́ẹ̀sì. Ṣé o mọ irú fruit tí mo rán ẹ? Wọ́n ló bá mi ra fruit wá fún yànjọ́. Tí mo ṣe ẹ̀gbọ́n gbogbo ẹ̀ gbogbo ọlọ́run kéde mi dúdú kankan. Ẹgbẹ́ mi dákẹ́ ẹ máa lọ sí ilé. Go inside. Pé fẹ́ mọ́? Wọ́n lọ sick. Madam ti bínú. Tó o bá sick. Nígbà tó sọ kalẹ̀ kí ló gbọ́ tó sọ. Tí wọ́n bá ń sin wèrè, wọ́n ní kí ló máa bẹ́ sin wèrè ni.
Yes now. Kó bá mi ra fruit. Mo sọ fún mi pé kíní kan kàkàkà kúkú kàkàkà. Wo ni mo mọ̀ tí mo fẹ́ gbọ́n bẹ́ẹ̀ sí? Gbogbo kó tó sọ yẹ kí ni mo gbọ́n bẹ́ẹ̀. Ẹ̀yà ọmọ ìjọ má bínú ó ti yẹ ohun ọkọ tó ṣẹlẹ̀ jẹ́ kí n sáré lọ́ra wa. Mo ní bẹ́ẹ̀ òwe rẹ̀ ta. Òwe rẹ̀ bá. Mr. Yiri. Madam. Kí ló ṣe é? Madam. Kí ni? Wíìdà ìṣe ló ní mọ́. Kí mo gbọ́ tó sọ? Kí ló ń bá mi sọ? Ṣé mo jẹ́ ọ̀gá ìwé ni tó ń bá tòjọ́ nílé ni? Wíìdà ìṣe owó ẹ̀yìn ojú alẹ̀ wíìdà ìṣe máa ń atẹ́gùn fẹ́ sí. Just go inside chop. Owó ni bóńbó. Kí ló ń bóńbó? Ó tún kọ́ ọ̀dì. Ẹ̀kọ́ ìta náà ni. Ó tó ọjọ́ mẹ́ta kan tí mo ní ibiṣẹ́. Àwọn ọmọ ìṣẹ́ níbi wá wò pé ṣé kò sí ti àbíṣẹ́. Kò sí. Kò sí kẹ́. Mo mọ̀ yí dáadáa mọ̀ pé àwọn adájọ́ yóò ti gan-an àpárá bá sì kì í ṣe tó ẹ̀yìn tẹ̀lé àgbàlagbà wọn. Sọ wọn pé tí ò bá ní dínkù ẹni ṣaláì wá. Kò sí lè tẹnu mọ́ láti gbà tí ẹ̀fọ́ blọọkì ń gbà mí. Àbí ẹ̀mú ibi ọmọ mi ni. Gbogbo ẹbí ọmọ ẹni ẹbí ọmọ àmọ́ tọ́rọ̀ bá ti kọjá ẹkú ẹ̀rín la fi ń rí àti pé ara mi ò tí ì já ṣákáṣáká mi ì lè fẹ́ wá síbẹ̀ kí n máa lọ fún búlọ̀kì ẹ̀rọ rẹ̀ ó fẹ́ káàkiri ara gbókùn kalẹ̀ sí kára mi fi yá. Àti pé irú ibà náà ilé tí wàá nílò báyìí. àgbo. Àgbo. Oògùn lẹ́gbẹ́ ń lò. Bóyá kí n bá yẹn wo chemist around here báyìí bóyá máa rí àwọn oògùn kan rà fún mi. Ṣé mo dúpẹ́? Kò tó ọ̀rọ̀. Àlè fi rí ẹ̀gbọ́n. Kò sí àkókò tó gbọ́ ọ̀rẹ́ ọ̀rẹ́. Olùdé ń fún mi bẹ̀yìn bá ti wọlé straight náà. Kí ló ṣẹlẹ̀? Ó mi wà òkè lára. Ó ṣe pè mí yẹn wípé àrùn gan. Kí ló ṣẹlẹ̀? Wọ́n mú sí ìyá àti wọ́n ṣùgbọ́n lọ sọ sí dókítà ní tọ́lọ́ bí wọ́n tún mi lára. Níbo ni mo ti fẹ́ rí? That's so serious. I'm sorry about that. And come, ó dẹ̀ wá I mean, ó ṣọ́ ẹ pé hospital yẹn wà òkè ṣá. Hospital tó wà òkè níbi ni mo sì mi bímí sí láti kékeré títí di sí àwọn ọmọ ń tọ́jú mi náà. Torí èmi rò pé bóyá ká fly wọn out, you know, so that àwọn lè take care wọn dáadáa níbẹ̀. Níyì, think now. A ní life yẹn wà at stake, we ní ká travel out. Ṣé ó wà nǹkan kàbàdé ìlú òyìnbó ni? Ìyá ní life yẹn wà at stake, ó wà lẹ́sẹ̀ ká díẹ̀ tó yẹn ní ká máa fly out báwo. Yeah, you're right. Ẹ̀yin kan, èló ló pe owó yẹn náà? 2 million. 2 million. Don't worry, I'll give it to you. Yeah, I'll give it to you. I'll give you 2 million naira. Kí ni mo wá ṣe tí mo lè fún ẹ? Your mercy is my mercy. Tí màá ṣe fún ẹ, ta ni mo fẹ́ ṣe fún? My God. Mo fi fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Forget about that. Forget about that. Thank you. Tètè káyọ̀ tí màá lọ síbẹ̀. Mo bí wọn sáyé mo hùwà dúkìá mo wù yín kẹ́ jéèyàn mo hùwà kí ló kàn mí mo ti gbàgbé pé ó máa padà wá kàn mí nígbà tó bá yá béèyàn bá tọ́mọ á jèrè ẹ̀ béèyàn ò tọ́mọ á bá bẹ́ẹ̀. òbí tí ó ṣẹ̀tọ́ lórí ọmọ ẹ̀yìn dà àánú yín ṣe mí tèmi ń ṣọlọ́run ọba sinimá titun ẹ̀tọ́ òbí ni ẹ̀rà kẹ́wò kájọ kọ́gbọ́n o. sinimá titun ẹ̀tọ́ òbí parental roles iye olókun ń bẹ lára àmọ̀tẹ́kùn iye àmọ̀tẹ́kùn ń bẹ lára olóko òbí tó bímọ sáyé tí ò tọ́ ó fẹ́ kọ́ ọmọ rẹ̀ ó ṣerú ẹgbẹ́ ni ìgbẹ̀yìn ní odò olóko àdá akógilépa tí òru tẹ̀yìn ẹ̀tọ́ òbí lórí ọmọ kọ́mọ tá a bí ó mọ̀ dá láàrin kiri bọ́ sọ́wọ́ àtúnidá aṣọ ìkan símú tó ń fi kún pamọ́ bí ò wá ní kumọ́ yóò padà wá ní kẹlẹ̀bẹ̀ abímọ mọ́wò tó ń tanra ẹ̀ jẹ madam sajẹ tó sọ ọmọ náà sí gbọ́ àtú sinimá titun ẹ̀tọ́ òbí eléyìí kọjá àfẹnuròyìn ó kọ́ni lẹ́kọ̀ọ́ kọ́ni lọ́gbọ́n
A movie written and directed by Honorable Ogunyomi Akolawole K1. Produced by Ronke Oyetola. Starring Mustapha Solagbade, Madam Saje, Ronke Oyetola, Peter Ijagbemi, Biola Adekunle, Omotayo Jimoh, Bolu Ademo, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá titun yìí, ẹ̀tọ́ òbí, parental roles, fully subtitled in English. Ó wà lórí VCD, marketed and distributed by Suntap Film Productions, Mogudu Marketer, EU 12 and 14, Movie City, Ami Arena Shopping Complex, Bolade Oshodi, Lagos. Telephone 0813-469-9910. Ẹ tún kú ojúlọ́nà sinimá ńlá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ yìí tó ń bọ̀ dẹ̀dẹ̀. Strange Love, produced by Mayo Waduntoye, Ilara Inidi, produced by Sam Grace, àti Gudugbe Ọ̀rọ̀, produced by Honorable Ogunyomi Akolawole K1. Ẹ̀tọ́ òbí làkọ́lé eléyìí o. Ó tún wà lórí YouTube. Iṣẹ́ baba iṣẹ́ ni, àwòtúnwò ni, ó kọjá bẹ́ẹ̀. Ìwọ Taniọ́ níbo ló sì ń bọ̀? Ó mà láyà o ládùúgbò kìlọ̀ tí mo fún ọ ó wá ń bọ̀ bá mi níbùbá mi. Taniọ́. Mo ti dé bá ọ níbùbá rẹ tó bá ń omi gbóná ní ńlá kan jáde nínú sàárẹ̀. Àṣẹ ni ọjọ́ fi yọ àṣẹ ni ọ̀run fi ràn bẹ́ẹ̀ ni mo sọ fún ọ àṣẹ la fi rinlẹ̀ kára mi ó wọ̀ kásá mi ó wọ̀. Ẹ wo jẹ́jẹ́ tí mo jókòó ìtọ́ ẹnì kankan o ẹni tó bá wà fọwọ́ ara ẹ̀ bá gùn wọ́n jalè lórí. Ṣáàtì gbọ̀kú wọlé tí gbọ̀kú jáde ni ṣáàtì pé kábíyèsí yìí ga ẹsìn gbẹ́gbin ni. Ṣe lè yóò kọjá bẹ́ẹ̀. Àrí ìbí tá a gbà obìnrin takò tó gbóná bí ẹlẹ́gùn ṣọ̀kọ̀ ṣọ̀kọ̀ náà gbóná ẹlẹ́gùn ikú bàbá orun kèrègbè bàbá àdó dààmú tó ń mi gbogbo ìlú lògbòlògbò. Bó o dúró kí o kẹran bó o kí o dáná. Àrí ìbí tá a gbà ìbẹ̀rù bójú ọ̀kasà ogun mọ̀lẹ́ kàkà àbájá. Wọ́n bù ní lórí gbọ́ lóko ọ̀pá kùrùkù yagi ẹ̀bá ọ̀nà lálùdé kéré ìgbòlùjà bẹ́ntì abẹ̀ní agbọ́n wẹ́. Gbogbo àwọn tó ń pera wọn lálágbára ò tó bẹ́ẹ̀ níwájú àrí ìbí tá a gbà. Afẹ́n tó fẹ́ ṣíyan láyé tí ó lọ gbọbẹ̀ lọ́rùn alákejì. Àrí ìbí tá a gbà. Porogodo bí ogun jàlú ni. Ó pàtó rẹpẹtẹ dà wọ́n rí boríbogbò wọ́n sígàsígà. Sinimá titun àrí ìbí tá a gbà. Bolu Ademo ló produce yẹ. Honorable Ogunyemi Akolawole K1 ló direct yẹ. Starring Bose Akinola, Taofik Adewale Digboluja, Bolu Ademo, Fatai Odua Lalude, Abẹni Agbọn, Mayo Waduntoye, Kabiru Iyọlá, Fatima Sumola, Fisayo Ajíṣafẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá ńlá yìí tá a pàkọ́lé ẹ̀ ní àrí ìbí tá a gbà. Subtitled in English. Ó ti jáde báyìí. Ẹ kò sí Yorùbá kòwò kí mi tó bó rà kòwò káwọn bàbá rẹ̀ ṣe. Ẹ má mọ̀ mí lò. EU 12 and 14, Movie City, Ami Arena Shopping Complex, Bolade Oshodi, Lagos. Telephone 03-469-9910. Ìbúlọ̀nà sinimá ńlá mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ yìí o. Strange Love, produced by Mayo Waduntoye. Ikọ̀sẹ̀, produced by Bolu Ademo. Èbúté, produced by Nurudeen Aditulaye. Àtẹ̀lé ìta àpàkọ́lé ẹ̀ ní ọ̀dájú akọni. Tolúlọpẹ́ Abubakar ló produce ẹ̀. Àrí ìbí tá a gbà làkọ́lé ilé tó jáde yìí. Ó tún wà lórí YouTube. Sinimá titun àrí ìbí tá a gbà. Àwòtúnwò ni ẹ gbà bẹ́ẹ̀. Wàhùlà kùmùláhù wàhídù láyìlá ìlàwọ̀ àràmánì ràìm ìnàlá gáfúrú ràìm ẹrùtúbà ìnàlá gáfúrú ràìm ẹrùtúbà bàálọ́wọ́ ọlọ́wọ́ bá ìbẹ̀yàn. IDJ promotion dòun ló gbé wa débi àtúmọ̀láwa yìí bókè bàbá ìṣọ́lá o. gbogbo wa pátápátá tá a wá síbí ayọ̀ tá a fi lé sí láyọ̀ la máa bá lé Àyìndé Adémi dàrẹ́ ìbàdàn bàbá mi o. Alhaji Fansi mi Alamuade baba doctor ọlámọ́ni ikú kálẹ̀ èèyàn mi ó aniki bébì mọ́ kíákíá ẹ bá ń tọ́jú bá wàhálà eléwé ń jẹwé ìdọ́ǹtẹ̀ tàtijọ́wà ìdọ́ǹtẹ̀ tipẹ́ ìdọ́ǹtẹ̀ tàtijọ́lẹ̀ gbọ́ àṣàmọ́ olórin òní wálẹ̀ ọlọ́run ọba tún gbá gbogbo olórin tó ń bẹ níbí ẹ̀yin jù ṣiṣẹ́ wàràfánà mọ́kànà àlìyá o ọ̀pá òní wálẹ̀ lọ́lọ́run ọba ọkùnrin tuntun ò sí mọ́
obìnrin tuntun ò sí mọ́ o gbogbo wa pátá fíálẹ̀ use ni wá àjẹkù ni wá. ọtúbọ̀láwa yìí ọlámọ́nì alọ́kùnrin tuntun ò sí mọ́ obìnrin tuntun ò sí mọ́ o gbogbo wa pátá fíálẹ̀ use ni wá àjẹkù ni wá. small lawyer òní jẹ tẹ́nìkan jẹ rí ebi ni ò pa ẹ́ ò lè dó ẹni tẹ́nìkan dórí ìkórìíra ló ní ò lè fíńgà ẹni tẹ́nìkan fíńgà rí ìkórìíra ló ní èmi ò ká jẹ́ku àbàṣà ni ò bá mi láàmú mi ò ká jẹ́ku èmi ò ká jẹ́ku aláàjì àbàṣà ni ò bá mi láàmú mọ̀kọ́ lọ́jọ́ sí pé ìdí ńlá ìdí ni ìdí kékeré ìdí ni ìdí ọmọge ìdí adélébọ̀ ìdí ọlọ́mọ mẹ́ta ìdí ọlọ́mọ mẹ́rin ìdí arúgbó nìkan ló yàtọ̀ torí kò lè gbẹrù mọ́ ìdí gidi rẹ fẹ́ ṣiṣẹ́ lọ́ndà mi 24 hours kìíní mi kò pọ̀. Kò máa lẹ́kọ̀ọ́ mọ̀sàkòdè wa tún mi òun rọ̀ gbogbo ògbàṣà ó sá ti máa rí iṣẹ́ ṣe obìnrin tí ò ní ìdí kò yẹ kó wọ jeans ọ̀yàn tó kéré sóhun náà ṣe kò ṣe fún bọ́yàn bá ti pọ̀ jù kò sí ò lè gbé tó bá wọ́n fi gbé aṣọyàn méjì dẹ́yọ kan àrísọ́nso ẹ ti ń kojú ẹ rọra máa ko ṣé kò ń dùn yín ni kò dìgbà tí ẹ bá kó dọ̀ fún kọkùnrin tó pé yìí mo fẹ́ kí ẹ rántí pé ọmọ kan ló sì máa mọ yàn yẹn. Ọlọ́run sọlá o Ọlọ́run sọlá gan èmi ga small lawyer kúrú àwọn kan ti rí àwọn kan sàn àwọn kan bukí àwọn kan já tó àwọn kan Ọlọ́run sọlá o Ọlọ́run sọlá gan omi òkun yàtọ̀ sí omi ọ̀sà omi ọ̀sà yàtọ̀ sí omi odò yàtọ̀ sí omi gọ́tà yàtọ̀ sí omi ojú yàtọ̀ sí omi etí yàtọ̀ sí omi imú yàtọ̀ sí omi ẹnu yàtọ̀ sí omi ara yàtọ̀ sí omi ọyàn yàtọ̀ sí omi oko yàtọ̀ sí omi ògbò. mi ò tí ì dé. Gani àjùlọ ń náwó ọdún ẹ̀ ń táwa yìí IDJ promoter Indomie mara mo ń bọ̀ lórí ọyàn aṣẹ́wó sí ni ọlọ́mọdé kúkú obìnrin ó tún yá ẹja lọ báyìí ID yàtọ̀ báyìí tó bá ń gbọ́ 5 and 6 ọlọ́mọge ọyàn méje Indomie ọyàn obìnrin máa jura wọn lọ aláàjì ní mo parọ́ ẹ̀yin lẹ kọ́ wa aláàjì fansi mọ̀ ń wí o 5 and 6 ọlọ́mọge ọyàn méjèèjì èyí tó kéré ní 5 èyí tó tóbi ní 6 àwọn ni wọ́n ń sọ́lé àwọn ni wọ́n dilé mú láláì rí wọn gé ọ̀pá o lè rí lé wọ̀ tó bá fẹ́ rí wọn gé wàá gbẹ́nu sí kan wàá máa fọwọ́ rà kejì tó bá ti ń ṣe yìí ó ń kí wọn orí ọyàn kì í pẹ́ wú orí ọyàn kì í pẹ́ dìde lórí ọyàn bá ti dìde kí á ní wá fún ẹ láì kò sóhun tí ó fẹ́ ṣe ó ti jẹ go. ID tá a bá ń ṣeré fẹ́ ẹ jẹ́ ká máa sọ eré ṣe ọkùnrin obìnrin ẹ jẹ́ ká máa sọ eré ṣe ọkùnrin obìnrin bá fẹ́ dóra wa ká tilẹ̀kùn mọ́ rí ọlọ́run ló máa tá dánwò àtẹ̀mí àtẹ̀yìn gbogbo wa ni mọ́là wàláì gbogbo wa ni. eré tí mo mọ̀ tá a máa ń bóbìnrin ṣe ọlá ká fọwọ́ra tán ká gbẹ́nu sẹ́nu ká gbẹ́nu sọ́yàn ká gba wájú gbẹ̀yìn ká gbẹ̀yìn ká gba wájú ìkọjá ààyè kọkùnrin kó gbogbo ẹ̀ fóbìnrin kó gbé fún kó máa ń la ọkùnrin kan ló dánwò ó gbogbo ẹ̀ fóbìnrin ó gbé fún ó ńlá bó ṣe ńlá lódùn mọ́ lọ́wọ́ kan ní kìrì bá gbóbìnrin nìyẹn bá wà yín mọ́kó ká tó wí ká tó fọ̀ ká tó jálẹ̀kùn wọlé kókó ti dìdàkudà bàbá ń ṣeré ìfẹ́ jẹ́ ká máa sọ eré ṣe. táìmù ń lọ eléré pọ̀ bá wàhálà ìbùkún ni fáwọn oníṣìnà àwa la máa ń bímọ gan Indomie ìbùkún ni fáwọn oníṣìnà àwa la máa ń bímọ gan ègbé ni fúnra òkóbó ìrarungún ní tiwọn ègbé ni fóbìnrin táfo kólọ tí kò gbà lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ jẹ́ kó yẹ ó ti podi ìdílé kan. mo ń bọ̀ lórí ọyàn eléré pọ̀ tó máa pé ẹ má ṣe ń gbọ́ ìbùkún ni fáwọn oníṣìnà àwa la máa bímọ gan tùǹgbà ègbé ni fúnra òkóbó ìrarungún ní tiwọn ègbé ni fóbìnrin táfo kólọ tí kò gbà lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ jẹ́ kó yẹ ó ti pọ̀ dìdílé kan obìnrin táfo kólọ tó bóyí ó ní tó bá ti yá kó sá ti pe nọ́mbà mi òwúrọ̀ tọ̀sán alẹ́ kí ní fi ṣe ni àwọn yẹn lóbìnrin rere tó pè lánìmọ̀sán fọ̀gẹ̀dẹ̀ túbù tẹ́mi wò fọyàn sí mi lẹ́nu èmi àdàdé lékè ká jẹ̀dí ara wa
ẹ já lọ báyìí ọmọge tí mo pè tí mo fẹ́ dó ó ní mo ti ga jù ọmọ tí mo pè tí mo fẹ́ fẹ́ ó ní mo ti ga jù ọ̀pá mo ní kí ló dé ó ní Mr. Gbógera rè bàbá bẹ́ẹ̀ ṣe ká bẹ́ẹ̀ ló kó máa ga sí ibẹ̀ ọlọ́mọge kò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ nǹkan kékeré bíntín kò tiẹ̀ kanlẹ̀ ẹ jẹ́ ká jó. báwo wàhálà ni tí ìbá ti ká ọyàn ok ó ní àká ọyàn ọyà tẹkùtẹkù ní mo rà dá tọmútọmú ní mo fẹ́ yàwó mi báwo wàhálà mo fẹ́ràn ọyàn gẹ́gẹ́ bíi pé ìgbàkigbà ní má mu yàn mi ò fọyàn ṣeré ọmọ tí mo bí jẹ́ bó ti ṣe jẹ́ mo yà lò fóṣù mẹ́jọ péré ìyá ẹ̀bẹ̀ mi ó fóṣù méjì kún lẹ́yìn oṣù mẹ́wàá gòkè kò sọ̀rọ̀ mọ́ èmi mọ́ lọ́yàn mi kí n máa mú lọ ni bàbá àtọyàn ta ló lọ́yàn bàbá ló lọ́yàn bàbá ti mu yàn tẹ́lẹ̀ Ìdòwú kọ́ máa tó dé ọmọdé tán bàbá fọyàn sílẹ̀ ọmọ bẹ̀rẹ̀ gbé gbogbo lẹ́yìn ọdún kan ọmọ ò lè dé bẹ́ẹ̀ mọ́ bàbá lè mú yàn dọ́jọ́ kú bàbá ti sanwó yàn pọ̀ nígbà tó ń sanwó orí ọyàn onígbà wà ọyàn ọ̀gẹ̀dẹ̀ wà ọyàn ọsàn ọyàn bẹ́pẹ ọ̀tá bíàbíà wà ọyàn àkùá wà ọyàn pẹ̀tẹ̀ ọyàn kùkùbá ọyàn ńlámbébé ìṣó ọyàn àsálà ọyàn pẹ̀tẹ̀ ọyàn dọ̀m̀bọ̀rọ̀ àdìmúmọ̀ fẹ́ràn ẹ̀jẹ̀ àjò. onígbà tí mo bá gbẹ́nu sí. Àyìndé dárẹ́ là Gbógera èmi ló. ọyàn tán ní kí bébì mi bẹ Àyìndé dárẹ́ là yọ ọmọ ga lẹ́nìí ọdún olúwo ẹ̀ẹ́dínlógún la wà yìí o ọ̀la mọ́rin màá tó ní ká bébì mi mà rè kó má lọ bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ níkìníkì gbókègbókè aláyìndé Àyìndé mi mà rè ẹ máa gbọ́ ẹ̀yìn tèmi gbókè tí mo bá àti ìbáṣì ọmọ mi ń gbé mi èmi kọ́mọ small lawyer bẹ́ẹ̀ náà mo sì ga sóko gíga tó kù ní pé bọ́lá ń jẹ́ kí n ga sówó kí n ga sípò ìyẹn ní gíga ẹ̀ mọ̀dẹ́ fi ń gbé tùǹgbà ìyẹn ní gíga ẹ̀ má jà ní kí bébì ní kí ní kí o má tó ní kí bébì lọ gómìnà bẹ́ẹ̀ kíkẹ́ ọmọ ẹ̀lẹ́ tó ń ṣe menstruation yẹn mo gbọ́dọ̀ gbókó bẹ́ẹ̀ ṣe menstruation ọmọ gbọ́dọ̀ gbókó wọ́n gbókó sí ẹ̀ lára ọmọ gbọ́dọ̀ wúkọ́ ó ti di mọ́tò ń ṣe ni mo yá wọ́ Àyìndé dárẹ́ là ọmọ ìyá ara wọn májà ní kí bébì ló mọ náwó gbóge gómìnà bẹ́ẹ̀ tí kábọ̀dí ti sú mi ṣùgbọ́n alájà máa lò ó kọ́ ó bọ́yọ̀ ṣeré tí sú mi ṣùgbọ́n alájà máa lò ó kọ́ ó Aláyìndé ní dárẹ́ là lókè kọrin olódàmọ̀ wọ́n júwèé olómọ bẹ̀ ọ̀la mọ́nì kò máa wọlé Àyìndé ní sájì ìdí ńlá ìdí ni ìdí kékeré ìdí ni. ọ̀sán-tẹ́rù anìkìsáyà ọ̀nà ògbókè dára Àyìndé ti dòde mọ́jọ́ ọ̀pá mọ́rú ẹ̀ ètò dámì láre ọ̀nà ògbókè Àyìndé mi dáre. èmi kọrin ìwọ́n tọ́ mú òsèkàmì kẹ́mi àbánisẹ́ abánisẹ́ máa tó lọ kẹ́mi abánisẹ́ máa wó lọ kẹ́mi ọ̀yá bàbá ọmọ máa wó lẹ̀ mọ́ra bá ayaba dùgbò kọ́rin mi bàjọ́ kẹ́mi ayaba dùgbò mi sàmàjò òsèmọ̀dùgbò sàmàjò àníkì sàmàjò àníkì wébì bẹ̀rẹ̀ jò ọmọ ìyá nìyá mi èèyàn ló bímọ tí yóò ga. ọ̀rẹ́ mi ló ná bá wàhálà ọ̀yá sọ̀rúgbó yọ̀mí lásán pé nítorí bá wàhálà ẹ̀sìn ló lè ré òkìtì ní tọ̀gbọ́n kókó lè kun yán sùkú ló kù à bá wàhálà àwọn tó mọ tí ló mọ ìyọtí àwọn tó mú gbó ló mọ yìí gbó àwọn tó mú gbó ló mọ yìí gbó àwọn tó mọ tí ló mọ ìyọtí àwa oníṣìná la mọ ìyàlè àwa oníṣìná la mọ ìyàlè àwọn jádájádá sáwọn náà mọ ìyàtá àwọn tó gbọ́ mi ọyá ẹkú ẹ̀lẹ́ aládùúgbò ẹjọ́ máa ń lo ọ́fíìsì gbogbo ọwọ́ mi kò tẹ gbogbo bá wàhálà
náà gbókè ra ìyáyídé gbòkè ìdúpẹ̀lẹ̀ mi sákìyò láti fásitì ní kòkú kalẹ̀ ọ̀pá kìtìlá kó máa ń wọlé ọ̀pá kìtìlá kó máa ń wọlé ọ̀là mọ́nì gbogbo lálá gbàdó àwọn ìwà bọ̀ ọ̀là mọ́nì sọ wípé ó yá máa mú jẹ̀bi o okó mi ò lé máa mú jẹ̀bi o okó mi ò lé máa mú jẹ̀bi o okó mi ò lé ọ̀là mọ́nì mọ́mọ́ dà mí ọ̀pá mọ́mọ́ dà mí mọ́mọ́ dà mí bàbá gbọ́ ọ̀là mọ́nì máa mú jẹ̀bi o. Àpapọ̀ ẹ̀kọ́ sí àwùrù ọ̀làmọ́ni oyana lágbègbè dàrẹ́ náà ọmọdé mọ̀ ló pọ̀ jù abẹ́rẹ́ bọ̀ ògùn mọ̀ ìgbọ̀ngàn múdọ̀ yàn ọmọ sí bó ṣe wù ẹ́ obìnrin dábà tẹ̀ lọ́yẹ́ tó bí wá jẹ́ pé kò wúlò ọ̀lẹ́ ọmọ ìyàwó oníyàwó ògbáwọlé níbàdí àpapọ̀ pàṣẹwù ọ̀làmọ́ni ó ní nǹkan ló ṣe káì ẹlẹ́jọ̀ wẹ́wẹ́ ní lọ́ọ̀yà ọmọ àlè ló dá lérú ṣebí oníjó ló nílù ó tọ́jú adédégbò mẹ́díkà mi tọ́jú adé omi mẹ́díkà ìgbé ẹdí lóbu àìdí jẹ́ promoter àwọn inú fẹ́lẹ́ ọlá láròdà rẹ̀ là èkó lọ́mọ ń gbó alábùkù yá lọ ságbàdo. orí mi ò bèrè bèrè. yá lọ ságbàdo ọlá àgbàdo ṣẹṣọrù nílé gbogbo àìdé ẹni mi inú lẹ́yìn lẹ́rìn wọn. ẹ sọ fún àwọn tó ṣe kọ́bọ̀ lọ́jọ́ sí kọ́ àwọn dà àwọn wá. wọn àríwá ọkọ tòmí ládé àti wọn wà àríwá mọ àwọn tó bí wọn ti wà bí aláìsí ara wọn bá sọ̀rọ̀ ìlú. sọ̀gbánu ọ̀la àmọ́ni àjọba ọ̀la adé mẹ́díkà àdúgbò ìṣúná-bí adé mẹ́díkà bá wàhálà adé mẹ́díkà àwòdò lámọ́ni ọkọ̀ táwọn àdúgbà èèyàn gómìnà inú fẹlẹ́sẹ̀ àjíwò lọ́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  ìyàwó tó mà pọ́kọ olówó ó tún wá lọ sóògùn fẹ́ wákàmẹ́kẹ́ pọ̀ sí o ọ̀pá wákàmẹ́kẹ́ pọ̀ sí o bá wà lá àbísàn tó bá rí bẹ́ẹ̀ ọyọ ẹ jẹ́ ká ṣe rí ọmọ ká ṣe rí ọmọ. ká ṣe rí ọmọ balẹ̀ ọkọ mi ọyọ ẹ jẹ́ ká ṣe rí ọmọ ẹgbẹ́ ká ṣe gbàdé súnmọ́ bí o ká ṣe rí ọmọ sisi àdúgbò tó bá lóyún kò má sọ ọ̀la ọmọ ni màá tó bá wàhálà adúkì tó bá ti fẹ́ ṣe rí ọmọ ọmọ gbẹ́nu sẹ́nu ọmọ gbẹ́nu sáyà àpò máa jó Ibrahimu èèyàn gbogbo ráyè tèmi ní bá wàhálà àwòdà mi láre díjọ rẹ sí ìmọ̀tẹ̀ ìyàwó mi lọ́yàn díjọ rẹ sí má ṣe léṣe má ṣe léṣe má ṣe léṣe má ṣe léṣe báyọ̀lẹ̀. má ṣe léṣe má ṣe ọ̀pá tó bá ti rọ́ mẹ́lẹ́lẹ̀ lábóyí àníkì agúnlẹ̀ ìlú mi ní bèbí o màjò má ṣe léṣe mi màjò Àyìndé dárẹ́ lánú ẹjọ èèyàn pọ̀ tó máa kọ Àyìndé dàbí láre ọmọ gan kò ní dá fún ẹ kò ní dá ọ̀pá kò ní dá fún ẹ èmi gan kò ní dá fún mi kò ní dá aṣọ ẹ̀wọ̀n àtijọ́ àti mú tiwa kò ní lè má wà ní ẹ jẹ́ kí mú fílì ẹ̀jọ̀ mú fílì bó ń ṣe mẹ́sẹ̀ sẹ́yìn ọmọ ògbọ́dọ̀ dókó. id ọkọ gbogbo wa mú fílì ìlú náà o id ọkọ gbogbo wa
id ọmọ gbogbo wa wọ́n fún mi lónà o id ọmọ gbogbo wa. àìmọ̀ orúkọ kúkọ́ gbà ní oh yes mr gbókèrè àmọ̀ orúkọ ìdí ńlá ìyẹn dàpọ̀ tí oko ìdí kékeré ṣàtàrí yẹn pọ̀n ọyàn tó bá tóbi olùkùn ní òkè bábọ́mọ́ òkè tí rí gbàgbà òkè tí rí gbogbo òkè tí rí wòye ọyàn tó bá kéré obìnrin tó mẹ́rin sí kò ní dákẹ́ tó bá ń gún lẹ́pọ̀n àmọ́ má ṣe léṣe á ní díẹ̀ ní ẹjọ́ má ṣe mi léṣe mú bẹ̀rẹ̀ adẹ̀tún máa yá dáyà lọ́kùnrin onírú wọn Ademo id ẹ má jẹjẹ lásẹjù mc ti wà níbí ẹ má jẹjẹ lásẹjù àdékì bébì Jamiu ẹjọ ẹ má gbé mi kọ́ ni èmi nìkan kọ́ mọ́ wá síbí Jamiu bàbá ọmọ mo rí ẹ súnmọ́ bí Jamiu ẹjọ omele nìkan kó mọ̀ lẹ́jù Jamiu já sọ pé no sense in heaven ẹ jẹ́ ká dóra wa láyé no sense in heaven ẹ jẹ́ ká dóra wa láyé sàwọn sódò kó gbẹ́jà lọ àníkì kí ló dé àyà yìí pọ̀ gbogbo ẹ̀ Jamiu sọ fún wọn káfá yàrá yà kò sáàyè lẹ́gbẹ́ àmì rẹ̀ ká dóra ọkọ̀ ó ta lẹ́nu ọ̀gbọ́n lọ ní Jamiu. ẹjọ pa níjó gbóge ohun tó bá gbàdá máa fún. bókété bá dàgbà. gbóge ráyè.